àṣe-ìṣe-tún-ṣe àṣe-ìṣe-tún-ṣe bó o ti ṣe ìtàn kó tún ṣe mí sí àṣe-ìṣe-tún-ṣe olúwa ṣèyí fún mi àṣe-ìṣe-tún-ṣe ọmọ Adéníyì bó o ti ṣe yìí o kó tún ṣe mí sí àṣe-ìṣe-tún-ṣe. Bágbé bá láhùn aláhùn aró bálùkò bá láhùn aláhùn tó sùn èmi ojúlóge àmọ̀kẹ́dẹ́ mọ́ láhùn ẹnu mi àtótó ní mímú kára wájú àjùjù mọ́jú ọmọ ẹlòmíì lọ èmi dé nítorí ọlọ́jọ́ bí òní ni olúwa ṣèyí fún mi o ọmọ Adéníyì gbéra nílẹ̀ òdìdè ojúmọ́ ayọ̀ ló mọ́ lóde òní torí Don Perry ló rán wá bí ọ̀nà òní ní sọjọ́ bí rẹ̀ gangan kí n mọ̀ bọ̀ wá kí ọkọ ọdún àṣeṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe ọdún dùnnú ọdún ire ni olúwa ṣèyí fún mi ọmọ Adéníyì tí ń ṣọjọ́ bí lónìí kórìjọ ògbó bí olúgbógbó tí ń gbó kórìjọ ògbó bí olúgbógbó tí rí gbó kó fọwọ́ pa kó fèrègì ìjòbí gbogbo ohun tó bá dáwọ́lé ni yóò mọ yọrí sí ire lọ́lẹ̀ Elédùmarè arẹwà obìnrin tí ń ṣọjọ́ bí lónìí Don Perry ló ní pé lógúnlógún Gbénga ló ní pé ọlọ́gbọ̀n ó pé happy birthday to you o olúwa ṣèyí fún mi tí ń ṣọjọ́ bí lónìí ìfẹ́ mi ni àrídùnnú mi ni ẹni bí ẹni mi ni ọ̀nà òkú ọdún ó ní tó bá jó lòun ní bóun fún ọ lówó owó àtán bó sì jáṣọ ni aṣọ àdógbò nílé ayé ó ní ọmọ Adéníyì òní ní ṣọjọ́ bí rẹ kó mọ̀ lékún nínú owó kó mọ̀ lékún nínú ọlá kó mọ̀ lékún nínú àìkú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ Gbénga ní wí fún ọ Don Perry ní kó gbó sílé ayé kó dàgbà kó fọwọ́ pa kó fèrègì ìjòbí ó ní igúnnugún èkúléwé àkàlàmàgbé ikúléwé kó ní kú ní rèwerèwe ó ní orógbó ló ní ogbó sáyé obì ló ní obì kú dànù ojàre lọ́lẹ̀ Elédùmarè gbogbo ohun tó bá dáwọ́lé ni yóò mọ̀ yọrí sí ire lọ́lẹ̀ Elédùmarè ọba tó dá ó wálé ayé olúwa ṣèyí fún mi mọ́ gbọ́ kíní ọ̀hún lẹ́nu mi bí mo ti ń wí ọmọ Adéníyì ṣó ń bẹ nílé ní àbúrò òde Don Perry ló ní pé ọ̀bí ológun ẹrú ó ní pé ọ̀bí ọlọ́gbọ̀n ìwọ̀fà ó wá ní gbéra kí n mọ́ ọlọ́dẹ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ó ní Èkìtì kété níṣẹ́lẹ̀ ọmọ Èkìtì tí ń ṣọjọ́ bí lónìí olúwa ṣèyí fún mi mọ́ gbọ́ ọmọ wa níyàn ọmọ ẹkùn Èkìtì ọmọ olókè méjì takọtabo lórí ara wọn olókè ńláńlá tí ń bẹ nílé bàbá tó bí ọlọ́mọ gangan Èkìtì yóò jẹ kọsùn wọn á sì mọ fẹnu lódó nílé bàbá tó bí ọlọ́mọ àpáta ńláńlá ní bẹ nílé àwọn bàbá rẹ mọ gbọ́ kíní ọ̀hún ọmọ wa ọmọ ẹkùn tí ń ṣọjọ́ òbí lónìí olúwa ṣèyí fún mi o ń bá tètè jí ń bá bọ́ba rẹ̀ lọ ayé pé nílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ wa ọmọ ẹkùn ọmọ rẹ̀ àjísùn ni wọ́n kì í ọmọ jíwá ìlẹ̀kẹ̀ ọmọ agbóná bí adó nìyí nílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ṣé ẹ mọ̀ bọ̀ lókè ẹbẹ̀ ẹ̀hún ni olúwa ṣèyí fún mi ṣé ẹ mọ̀ bọ̀ lókè ẹbẹ̀ ẹ̀hún ni ọmọ olóbì kan wọ̀wọ̀ tíríwọ́ nìyí ọmọ olóbì kan wọ̀wọ̀ tíríwọ̀ èyí tó bá fẹ́ ní àwọ̀ sọ́ọ̀dẹ̀ ẹni èyí tó fẹ́ ní máa wọ̀ sínú igbó ẹ̀wọ̀n burúkú àti rohun mú jẹ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ Adéníyì mọ́ gbọ́ kíní ọ̀hún lẹ́nu mi òkè mẹ́rìndínlógún níbẹ̀ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan mẹ́ta dúró bọ mẹ́ta bẹ̀rẹ̀ bọ ọ̀kan là ń bọ́ tá gbọ́dọ̀ wodó ọ̀kan là ń bọ́ tá gbọ́dọ̀ wodó nílé bàbá yín ọmọ aṣọyẹ ṣòwú ọmọ lọ́yẹ ń pa ọmọ lọ́yẹ mọ̀yìn nìyí nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ olóbì kan wọ̀wọ̀ tíríwọ́ ọmọ olóbì kan wọ̀wọ̀ tíríwọ̀ ọmọ olóbì kan àjàsọwó ọmọ olóbì kan àjàsọrọ̀ èèyàn tó bá já kan àgbà kan nílé àwọn bàbá yín èyí tó bá já méjì ń kọ́ àgbà méjì ni wọ́n ń jẹ́ nílé bàbá yín ọmọ wa ọmọ ẹkùn tí ń ṣọjọ́ òbí lónìí òkètékété níbẹ̀ nínú àwọn bàbá ẹ̀yìn òkè ńlá níbẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ gangan àṣeyísàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe ọdún dùnnú ọdún ire ni kórìjọ ògbó bí olúgbógbó tí ń gbó kórìjọ ògbó bí olúgbógbó tí ń gbó kó fọwọ́ pa kó fèrègì ìjòbí lọ́lẹ̀ Elédùmarè Don Perry ló rán níṣẹ́ lónìí mọ̀ kí ọ lógúnlógún kí mọ̀ kí ọ lọ́gbọ̀n Gbénga ní àṣeyísàmọ́dún kí Elédùmarè ọjọ́ pẹ́ kó ṣàmọ́dún nílé ayé.